ìbò àwọn sẹ́nẹ́tọ̀ APC Gbenga Daniel àti Dapọ Abiọdun yóò bára wọn fà á lọ́la. ọ̀rọ̀ náà kò yẹ kó le tó báyìí rárá, pàápàá láàrin àwọn ọ̀rẹ́ méjì. àmọ́ bí òṣèlú Nàìjíríà ti rí nìyí, òṣèlú tí ba ọ̀rẹ́ jẹ́, òṣèlú tí ba àjọṣe jẹ́, òṣèlú tí kọ̀yìn ọmọ ìyá síra wọn, ká má tí ì wá sọ ọmọ ìyá kan náà bí àwa Yorùbá yìí. owó ló ń bojú ọ̀rẹ́ jẹ́ jàre. ọ̀rọ̀ náà sì ti búrẹ́kẹ́ débi pé kódà bí wọ́n bá dìbò yìí tán, àjọṣe àwọn méjèèjì kò ní í jọra mọ́. ọ̀rẹ́ ojú lásán, kárí ni kákí ni, ká pàdé ẹni níta ká fẹ̀yìn síra ẹni nìkan ni. kò sí ẹnìkan tí yóò ní ìfẹ́ ẹnìkan dọ́kàn nínú Ọ̀túnba Gbenga Daniel àti ọmọọba Dapọ Abiọdun. òṣèlú tó pa wọ́n pọ̀ náà ló fẹ́ tú wọn ká yìí. lọ́la òde yìí, ọjọ́ 18 oṣù karùn-ún ọdún 2026, ẹgbẹ́ òṣèlú APC yóò ṣètò ìdìbò abẹ́lé wọn primary fáwọn tí wọ́n bá fẹ́ lọ sí ilé ìgbìmọ̀ asòfin àgbà tí wọ́n ń pè ní sẹ́nẹ̀tì. ẹni tí APC bá ti fà kalẹ̀ ni yóò díje lórúkọ ẹgbẹ́ náà. ó sì dàbí pé ọ̀pọ̀ èèyàn ló fọkàn sí pé tí APC bá ti lè fa àwọn kalẹ̀ báyìí, àwọn làwọn yóò wọlé, nítorí APC ló ń ṣèjọba àpapọ̀, gbogbo agbára sì wà lọ́wọ́ wọn. nítorí ẹ̀ ní ọ̀pọ̀lọpọ̀ àwọn tí wọ́n ń du ipò yìí ṣe mú ọ̀rọ̀ náà le koko ju ìbò gbogbogbò pàápàá lọ. àmọ́ bí ìbò náà bá rọrùn láwọn ibì kan, ìbò náà yóò le díẹ̀ ní ìpínlẹ̀ Ògùn, pàápàá ní agbègbè Ìjẹ̀bú, níbi tí sẹ́nẹ́tọ̀ tí yóò ṣojú àwọn Ìjẹ̀bú àti Rẹ́mọ yóò ti jáde. agbègbè ìlà oòrùn ìpínlẹ̀ Ògùn ni wọ́n ń pè bẹ Ògùn East ni. àwọn ọmọ agbègbè náà méjì ni wọ́n fẹ́ dù ú, Gbenga Daniel àti Dapọ Abiọdun. ọ̀rẹ́ la mọ̀ wọ́n sí tẹ́lẹ̀ o, òṣèlú yìí náà ló pín wọn níyà. bí a ti ń sọ̀rọ̀ lọ́wọ́lọ́wọ́ yìí, Ọ̀túnba Daniel ló wà níbẹ̀ gẹ́gẹ́ bí sẹ́nẹ́tọ̀ láti Ìjẹ̀bú East. bẹ́ẹ̀ ni Dapọ Abiọdun wà ní ipò gómìnà ìpínlẹ̀ Ògùn tó ń pàṣẹ. Daniel kò tí ì fẹ́ fi ipò yìí sílẹ̀. Dapọ Abiọdun kò sì fẹ́ ohun méjì ju pé bí òun bá ti kúrò nílé ìjọba ní ìpínlẹ̀ Ògùn kí òun bọ́ sí ipò sẹ́nẹ́tọ̀ nílùú Àbújá lọ. Daniel mọ̀ pé bí ẹnìkan bá wà tí yóò dí òun lọ́wọ́ láti má padà lọ sílé ìgbìmọ̀ asòfin àgbà yìí, Dapọ Abiọdun ni o. Abiọdun náà sì mọ̀ pé tí òun bá kúrò nípò gómìnà, tí òun bá bẹ̀rẹ̀ sí í fẹsẹ̀ gbálẹ̀ kiri láì ríṣẹ́ kan ṣe nílé ìgbìmọ̀ asòfin yìí, kí gbogbo ayé ti mọ̀ pé Gbenga Daniel ni. ohun tó sọ àwọn méjèèjì dọ̀tá rèé o, torí kò sọ́kùnrin tí fojú re wo àlè ìyàwó ẹ̀. ọ̀rẹ́ tó bá fẹ́ fọ́ni ní ìkòkò àgbo àfòràn kéèyàn tètè jìnnà sí ni. nítorí ẹ̀ ló ṣe jẹ́ kálukú wọn ti ń palẹ̀ mọ́, oníkálukú ti kó àwọn ọmọ ogun tiẹ̀ jọ, ìyẹn lẹ́yìn táwọn méjèèjì ti jọ pìtàn oríṣiríṣi fúnra wọn. tí Dapọ ní aláìmoore ní Gbenga, tí Ọ̀túnba Daniel náà sì ní babalá fibiṣólóore ni ọmọọba Abiọdun yìí ṣe. ìjà náà ti le débi pé ìtàn burúkú yìí làwọn méjèèjì ń pa fúnra wọn. kálukú wọn ń sọ ohun tí wọ́n ti jọ ṣe fún ara wọn tẹ́lẹ̀ rí, àti ìdí tí kò ṣe gbọ́dọ̀ jẹ́ ẹnìkan ni yóò dalẹ̀ ẹnìkejì nínú àwọn. Dapọ ló kọ́kọ́ ju kinní náà síta, ìyẹn lẹ́yìn tó ti fòòró ẹ̀mí gómìnà ìpínlẹ̀ Ògùn àtijọ́ náà títí nípa dídé àwọn òṣìṣẹ́ ìjọba sí, tí wọ́n sọ pé àwọn fẹ́ wó ilé ẹ̀, wọ́n fẹ́ gba dúkìá ẹ̀ àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. nígbà tí ọ̀rọ̀ náà sì sú u débì kan, ló pe àwọn àgbààgbà ẹgbẹ́ wọn sílẹ̀ ní Ìpẹ̀rù Rẹ́mọ tó wá ṣàlàyé ohun tó ń ṣẹlẹ̀ fún wọn àti àwọn ohun tí òun ti ṣe fún Daniel. ó ní oore ńlá méjì lòun ti ṣe fún ọkùnrin náà o, pé oore tó sì ṣe pàtàkì nínú ayé ẹ̀ ni. ó ní 2003 tí Daniel kọ́kọ́ jáde wá láti ìpínlẹ̀ Ògùn pé òun fẹ́ du ipò gómìnà. ó ní nígbà náà òun Dapọ Abiọdun náà jáde, àmọ́ nígbà tí àwọn dìbò abẹ́lé tí ẹgbẹ́ fa Daniel kalẹ̀, òun gbà fún un. òun sì kó gbogbo àwọn èlò pátá tí òun ti kó jọ tẹ́lẹ̀ fún ara òun láti fi ṣètò òun bí òun yóò ti wọlé. òun kó gbogbo ẹ̀ lé lọ́wọ́ pé kó lò ó kó sì fi ṣètò bí yóò ti di gómìnà ìpínlẹ̀ Ògùn. àmọ́ Daniel ní irọ́ burúkú ló pamọ́ òun o, nítorí ẹnìkan ṣoṣo tó kó àwọn nǹkan tó fẹ́ lò tẹ́lẹ̀ fóun ní Jubril Martins Kúyè, ẹni tó ti múra sílẹ̀ gidi ju àwọn tó kù lọ. ó ní níṣe ni Dapọ Abiọdun yẹra fóun, àsìkò tó sì rí i pé kò sí ohun tí òun lè ṣe, pé òun Daniel yóò wọlé, ló fi tipátipá wá bá òun ṣe ọ̀rẹ́ àpàpàǹdodo. Dapọ Abiọdun tún sọ̀rọ̀ o, ó ní
lórí bí Daniel ṣe di sẹ́nẹ́tọ̀. Ó ní òun lòun mọ wàhálà tí òun ṣe kí wọ́n tó gba Daniel sínú APC. Òun lòun sì mọ àwọn ọ̀nà tí òun tọ̀ tí ẹgbẹ́ fi fà á kalẹ̀ kó tó di sẹ́nẹ́tọ̀ látọ̀dọ̀ àwọn. Daniel tún ní irọ́ ló ń pamọ́ òun. Daniel ní nígbà tí òun lọ bá gẹ́gẹ́ bí ọ̀rẹ́ pé òun fẹ́ ṣe sẹ́nẹ́tọ̀, òun kò mọ̀ pé ó ti lójú lára ipò náà pé tí òun bá ti gbé ipò gómìnà sílẹ̀, ibi tí òun lọ nìyẹn. Kò sì fẹ́ láti fi òun síbẹ̀ nítorí ó mọ̀ pé òun lágbára nídìí òṣèlú ìpínlẹ̀ àwọn. Ọ̀rọ̀ náà sì lè le fóun tó bá jẹ́ òun Daniel lòun wà ní sẹ́nẹ́tọ̀ lásìkò tí òun bá fẹ́ fipò gómìnà sílẹ̀. Ó ní níṣe ló fẹ̀jẹ̀ sínú tó tutọ́ funfun jáde fóun nítorí ó sọ pé kí òun máa nìṣó, òun wà lẹ́yìn òun bíi ike ni. Àmọ́ ní gẹ́rẹ́ tí òun ti kúrò lọ́dọ̀ ẹ̀ ló ti bẹ̀rẹ̀ iṣẹ́ tó bẹ̀rẹ̀ sí di àwọn aṣáájú APC àti àwọn ọmọ ẹgbẹ́ náà sóhun. Bí kò sì jẹ́ òun lágbára láàyè ara tòun ni láti ìbẹ̀rẹ̀ ní Dàpọ̀ Abíọ́dún ìbá ti yí òun lágbo dáná. Ó ló fẹ́ bà tòun jẹ́ gidigidi ni. Ó ní àmọ́ ohun tó wà níbẹ̀ ni pé bó ti ń dìtẹ̀ yìí lábẹ́lẹ̀ bẹ́ẹ̀ náà ni wọ́n ń wá gbé e sọ fóun. Nígbà náà lòun kò sì fi tiẹ̀ ṣe mọ́ tí òun jáde fúnra òun tí òun sì gba tíkẹ́ẹ̀tì APC fúnra òun. Nígbà tó sì rí pé òun fẹ́ wọlé ló tún fi tipátipá wá sọ fáwọn èèyàn pé èmi làwọn pinnu láti fà kalẹ̀. Ọ̀rọ̀ náà ká Daniel lára débi pé ó ní kí Dàpọ̀ Abíọ́dún jáde kó jẹ́ kí àwọn jọ wá sọ̀rọ̀ lórí rédíò àti tẹlifíṣàn, kí wọ́n pe àwọn sórí ayélujára kí àwọn sì sọ ohun tí àwọn yóò ṣe fáwọn èèyàn Ìjẹ̀bú East tí àwọn bá di sẹ́nẹ́tọ̀, kí àwọn sọ ohun tí àwọn ti ṣe nígbà tí àwọn ń ṣe gómìnà àti ohun tí àwọn ti ṣe nígbà tí àwọn ò tiẹ̀ tí ì di gómìnà rárá. Kó sì wá sọ àwọn irọ́ tó ń pa lẹ́yìn òun yìí lójú òun o. Daniel ní tí ọkùnrin gómìnà náà bá ti gbà, òun yóò kó àwọn ẹ̀rí kan jáde tí gbogbo ayé yóò rí i. Àmọ́ Dàpọ̀ Abíọ́dún ò dáhùn. Ó lóun ò lọ́rọ̀ tí òun fẹ́ wá bá a sọ pé gbogbo ohun tí Daniel bá ṣe fóun òun fi í sílẹ̀ pẹ̀lú ẹ̀rí ọkàn ẹ̀. Ó ní ẹgbẹ́ ti pàṣẹ pé níbi tí consensus bá wà, ìyẹn níbi tí àwọn àgbà ẹgbẹ́ bá ti panupọ̀ mọ́ ẹnìkan, níṣe ló yẹ kí gbogbo àwọn tó bá tún fẹ́ du ipò náà gbà fún tọ̀hún kí wọ́n fi kinní náà sílẹ̀ fún un ni. Ó jọ pé torí èyí ni Abíọ́dún ti ṣe kó àwọn èèyàn kan jọ tí wọ́n ní àwọn àgbààgbà ẹgbẹ́ APC ní agbègbè Ìjẹ̀bú àti pé àwọn ti fọwọ́ sí pé kó jẹ́ Abíọ́dún ni yóò lọ ṣojú àwọn nílé ìgbìmọ̀ asòfin àgbà. Lóòótọ́ sì ni àwọn àgbààgbà APC náà jáde ní ìpínlẹ̀ Ògùn tí wọ́n ní Dàpọ̀ Abíọ́dún làwọn fẹ́. Àmọ́ ọjọ́ náà kì í ṣe ọjọ́ dáadáa kan nítorí wọ́n láwọn aṣáájú ẹgbẹ́ APC lágbègbè Ìjẹ̀bú làwọn ń sọ̀rọ̀. Bẹ́ẹ̀ ni kò sí ìpàdé àwọn aṣáájú APC àdúgbò náà tí wọ́n gbọ́dọ̀ ṣe láì kò ní pe sẹ́nẹ́tọ̀ tó wá láti ibẹ̀ tó ń ṣojú gbogbo wọn sí i. Àmọ́ wọ́n ti Gbenga Daniel àti àwọn èèyàn tiẹ̀ mọ́ta ni wọn ò jẹ́ kí wọ́n wọlé síbẹ̀ rárá. Orí ayélujára sì ni gbogbo ayé ti ń wo Daniel tó ń sọ pé wọn ò jẹ́ kóun wọlé síbi ìpàdé ẹgbẹ́ àwọn o. Lẹ́yìn tí wọ́n ti Daniel mọ́ta yìí ni wọ́n padà wá kéde pé wọ́n ti mú Dàpọ̀ Abíọ́dún. Ohun tí Daniel ṣe sọ pé òun ò gbà nìyẹn àti pé kò sí consensus níbì kankan. Daniel ní ọ̀rọ̀ tó wà nílẹ̀ yìí ò le, pé ìbò primary làwọn yóò fi yanjú ẹ̀, níbẹ̀ ni wọn yóò sì ti mọ ẹni tó lè fàgbà hàn ẹnìkan. Gómìnà náà ti kọ́ fẹ́ yẹra fún kinní ọ̀hún o, àmọ́ nígbà tóun náà rí i pé kò ṣeé ṣe ni àwọn méjèèjì bá jọ fọjọ́ ìjà wọn sí ọ̀la òde, ọ̀la Monday ọjọ́ 18 oṣù níbi ìbò abẹ́lé APC. Àwọn kan bú Daniel ṣá o, wọ́n ní kí wọ́n béèrè lọ́wọ́ òun náà pé kí ló tún wá, ṣèbó ti ṣe gómìnà, ó ti ṣe sẹ́nẹ́tọ̀, bẹ́ẹ̀ náà ló sì di ọmọ 70 ọdún, pé kí ló tún wá kiri, ṣe bí àsìkò tó yẹ kóun náà fẹ̀yìn ara ẹ̀ tìrẹ kó mójú tó lé kó sì tún máa ran àwọn èèyàn agbègbè ẹ̀ lọ́wọ́ ni. Wọ́n ní kóun náà jókòó kó fi kinní náà sílẹ̀ fún Dàpọ̀ ni. Àmọ́ àwọn míì bínú sí àwọn tí wọ́n ń sọ báyìí dé o. Wọ́n ní kàkà kí wọ́n bá olè wí, wọ́n ní ibi tí olóhùn fi sí ò dáa. Kí Gbenga Daniel tó padà wá du ipò aṣòfin, ṣé bí ó ti ṣe gómìnà, ó ti kúrò nípò náà fún odidi ọdún 12. Èwo wá ní ti Dàpọ̀ Abíọ́dún tí kò tíì fi ipò gómìnà tó ń ṣe sílẹ̀, tí kò tíì parí iṣẹ́ tó ń ṣe fún ìlú, àdéhùn tó ṣe pẹ̀lú àwọn aráàlú tí kò tíì yanjú ẹ̀ tán, tó ti ń bẹ́ kiri pé òun fẹ́ lọ sílé ìgbìmọ̀ aṣòfin. Pé níbi tí nǹkan bá ti dáa ni àwọn agbófinró gbọ́dọ̀ mú, tàbí kí àwọn ajàfẹ́tọ̀ọ́ ìlú gidi bá a ṣẹjọ́ pé kò tíì parí iṣẹ́ tí wọ́n gbé fún un, ó ti ń sáré lọ sídìí òmíì, pé ìwà ọ̀kánjúwà gbáà ni. Pé kinní náà ìbá tiẹ̀ dáa tó bá jẹ́ àwọn aráàlú ló pè é fúnra wọn, àmọ́ òun gan ló ń fẹ́ fi tipátipá ti ara ẹ̀ mọ́ wọn lọ́rùn, pé òun ṣàgbọ́dọ̀ lọ sílé ìgbìmọ̀ aṣòfin dandan, bẹ́ẹ̀ kò tíì parí iṣẹ́ gómìnà tó ń ṣe.
ìyẹn ni pé ọkọ ní lọ́wọ́ àlédì mẹ́rù, ọkọ ni ò tọ́jú ìyàwó ẹ̀ yìí tó ní ohun tó bá rí kó máa jẹ. àlè ló lóun abóbìnrin dòwò pọ̀ yìí tó ní kàkà ká lè òun má jẹun òun lòun ò ní jẹun. ọ̀nà dáa tíyàwó ò ní bá lè lọ o. bóyá àlè ni yóò gbà yàwó, bóyá ọkọ ìyàwó ni yóò tú èrò ara ẹ̀ pa tí yóò fa nǹkan ẹ̀ mọ́ra. ọ̀la lọ̀rọ̀ náà yóò yanjú láàrin sẹ́nẹ́tọ̀ Gbenga Daniel OGD àti gómìnà Dapọ Abiọdun. gbogbo ayé ló ń retí ẹni tí APC yóò fà kalẹ̀ nínú wọn. ọ̀làwọlá alága ló sáré yẹ ọ̀rọ̀ àwọn ọ̀rẹ́ méjì tó fẹ́ di sẹ́nẹ́tọ̀ nínú APC yìí wò, tó sì ṣe àkọsílẹ̀ fún bùdó àgbáyé fún àṣà àti ìṣe Yorùbá World Center nínú ọgbà yunifásitì Ìbàdàn. a kú ìsinmi ọ̀sẹ̀ òní o.